ìjọba amẹ́ríkà ti dájú kábíyèsí yìí o. bí ọ̀rọ̀ ilé ayé yìí ti rí, bí èèyàn yóò bá ṣe ohunkóhun kó rántí ọmọ ẹni tí òun ń ṣe, kó rántí ipò tó wà, kó rántí àwọn tó súnmọ́, kó rántí àwọn tí ọ̀rọ̀ yóò kàn tí yóò kàn wọ́n, pàápàá tó bá jẹ́ ohun tí kò dáa. ìdí ni pé òṣè ní ṣáájú ẹkún, àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. gbogbo àwọn ọ̀tọ̀kùlú pé bìbà wọn ò rẹ́bọ àbámọ̀ ṣe. ó dájú pé ní gbogbo ibi tí ọba Joseph Olóyèdé Apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmọdù bá wà báyìí, yóò máa jẹ̀ka, yóò sì máa ronú. àbámọ̀ ni yóò sì máa ké lọ́wọ́lọ́wọ́ nítorí ohun tí àwọn ìjọba Amẹ́ríkà ṣe fún un. ṣùgbọ́n ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́, ọmọdé sọ ọ̀bẹ nù lọ̀rọ̀ náà, ṣé ọ̀bẹ kò há ti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe? nígbà tí ọba Olóyèdé yóò máa ti Nàìjíríà wàá gbá wọn ní Amẹ́ríkà tó ń gba owó kófìdì lọ́nà àìtọ́, tó rò pé òyìnbó gọ̀ àti pé ìjọba Amẹ́ríkà kò dá nǹkan kan mọ̀. bó bá mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yìí yóò padà já sí rèé, kó jẹ́ ṣe gbogbo ohun tó ṣe. àmọ́ ó ti ṣe é, ọ̀rọ̀ sì ti búrẹ́kẹ́ mọ́ ọ lọ́wọ́. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà làwọn èèyàn sì rí yìí, ó kù ibi tí yóò forí tì sí gan-an. ní ọ̀sẹ̀ tó kọjá, nígbà tẹ́nìkan kò mọ̀ tí àwọn ará Nàìjíríà níbí kò sì fura, ìjọba Amẹ́ríkà dájú ọba náà. wọ́n gba gbogbo ohun ìní tó ní pátá nílẹ̀ wọn, ìyẹn lẹ́yìn tó ti jáde sí wọn tó sì fẹnu ara ẹ̀ jẹ́wọ́ pé gbogbo ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀tàlá tí wọ́n kà sóhun lẹ́sẹ̀ yẹn lòun jẹ̀bi wọn. kò sí ìkankan tí òun jàre nínú ẹ̀. ọjọ́ 24 oṣù kẹrin yìí ló jẹ́wọ́ bẹ́ẹ̀, tó sì fúnra ẹ̀ sọ pé kí ìjọba Amẹ́ríkà wá kí wọ́n jẹ́ kí àwọn jọ tọwọ́ bọ àdéhùn bí ọ̀rọ̀ náà kò ṣe ní já sẹ́wọ̀n, tàbí tí ẹ̀wọ̀n tí wọn yóò fi òun sí kò fi ní tó nǹkan. ó ní òun ti gbà pé òun jẹ̀bi o, kí ni káwọn ṣe? nígbà náà làwọn èèyàn náà sọ pé níbẹ̀rẹ̀ kó tilẹ̀ tó di pé àwọn yóò tẹ̀síwájú láti tún wo àwọn ohun míì tí àwọn bá lè ṣe, àwọn yóò kọ́kọ́ gba gbogbo ohun tó ní pátá, nítorí àwọn kò lè dá èyí tó fi ọ̀nà èrú kó jọ níbẹ̀ mọ̀ yàtọ̀ sí èyí tí kò fi ọ̀nà èrú kó jọ. torí ẹ̀sùn tí wọ́n fi kàn án ní jìbìtì, jíjí owó àwọn ará Amẹ́ríkà láti orí ayélujára, jíjí owó kófíìdì àti ṣíṣe gbájúẹ̀ fáwọn ẹni ẹlẹ́ni. bí wọ́n ti wí bẹ́ẹ̀ tán ni wọ́n tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣa àwọn ohun ìní Apẹ̀tù níkọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ìjọba Amẹ́ríkà ń gbà á tí wọ́n ń gbẹ́sẹ̀ lé e. lára èyí tí wọ́n gbà ní ilé kan tí ọba náà rà sí àdúgbò Medina County ní Ohio nínú oṣù karùn-ún ọdún 2021. ilé ńlá ni ilé náà, torí ẹgbẹ̀rún 16 owó dọ́là ló fi ra ilé ọ̀hún. orúkọ ìyàwó ẹ̀ Sherry ló fi rà á, bó sì tilẹ̀ jẹ́ pé tọkọtaya Olóyèdé, ìyẹn Mr. and Mrs. Olóyèdé ló wà lórí ìwé ilé náà, tí kò sì yẹ kí àwọn ìjọba gbà á nítorí òun Olóyèdé ló ṣe ohun tí ò dáa, kì í ṣe ìyàwó ẹ̀. síbẹ̀ ọkùnrin náà gbà sí àwọn adájọ́ Amẹ́ríkà yìí lẹ́nu pé òun yóò gbé e jù sílẹ̀, nígbà tí àwọn yẹn ti sọ fún un pé lára àwọn ohun tó lè dín ẹ̀wọ̀n ẹ̀ kù rèé. yàtọ̀ sí pé ó sọ bẹ́ẹ̀ pé òun gbà, wọ́n tún ní kó tọwọ́ bọ ìwé àdéhùn, ìyẹn ìwé pé lọ́jọ́ iwájú kan òun kò ní dìde láti wá pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ọ̀rọ̀ náà, pé òun ti gbà pé koríko tí erin bá ti tẹ̀ àtẹ̀gbé ni, àti pé ibi tí èèyàn bá ti sọ pé ó dàárọ̀ kò tún gbọ́dọ̀ ṣe ẹ̀ka alẹ́ níbẹ̀ mọ́ rárá. bẹ́ẹ̀ ni kì í ṣe ilé tí Apẹ̀tù fi orúkọ ìyàwó rẹ̀ rà nìkan ni wọ́n gbà, tí wọ́n sì ní kó ṣèwé pé òun kò ní torí ẹ̀ péjọ́ kankan. gbogbo ohun tó ní ni. ọ̀rọ̀ náà sì lé débi pé àwọn owó tí wọ́n kó sínú àkáǹtì àwọn iléeṣẹ́ rẹ̀ ìjọba tún gbẹ́sẹ̀ lé, wọn kò sì fi kinní kan sílẹ̀ fún un. èyí ni pé bí a ṣe ń wí yìí, ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ohun tí Apẹ̀tù fi ọwọ́ ẹ̀ kó jọ láti àárọ̀ ọjọ́, pàápàá nígbà tó ti dé Amẹ́ríkà yìí làwọn òyìnbó yìí ti gbà, wọ́n sì dá ọba náà dó. bẹ́ẹ̀ ni ọba yìí kì í ṣe ọmọdé mọ́, ọmọ ọdún 62 ni. bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo ohun tí wọ́n gbà yìí, kì í ṣe pé wọn yóò torí ẹ̀ ní kó máa lọ pátápátá bẹ́ẹ̀ yẹn, nítorí òkú àṣà kò ní í balẹ̀ kó má gbé nǹkan bí ò jẹ́ òròmọdìẹ àjẹkọ̀kọ̀ láǹgbá. ohun tó ń dùn ọba náà àti àwọn tí wọ́n súnmọ́ rèé, nítorí wọn kò tí ì mọ iye ọjọ́ tí wọn yóò ní kí kábíyèsí ṣe lẹ́wọ̀n, tàbí iye tí wọn yóò tún ní kó san tí kò bá fẹ́ ṣẹ̀wọ̀n sí. níbi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn.
ọ̀rọ̀ náà kúkú tilẹ̀ ti búrẹ́kẹ́, ó ti kúrò lóhun tí ọba Ìpètùmọdù náà ń torí ẹ̀ dá ọwọ́ bojú, ó ti di ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ nílé tí wọ́n gbọ́ lóko, ọ̀rọ̀ tó ṣojú ìlú kò farasin. Àwọn ará Ìpètùmọdù náà sì ti gbà pé ọba àwọn kò sí nílé o, ó wà lọ́dọ̀ àwọn agbófinró Amẹ́ríkà níbi tó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́. Ṣé nínú oṣù karùn-ún 2024 ni wọ́n rá a mú bó ti ń dé láti Nàìjíríà. Ṣé òun ò kúkú mọ̀ pé wọ́n ti ṣèwé òun parí, wọ́n sì ti dẹ páńpẹ́ sílẹ̀ fóun nítorí wọ́n mọ̀ pé tí ọ̀rọ̀ náà bá ṣe èṣìta sí ọba yìí létí kò tún ní dásẹ̀ wọ Amẹ́ríkà mọ́ nìyẹn. Ìyẹn ni wọ́n ṣe bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ gbogbo ìwádìí wọn ni wọ́n ti ṣe tán pátápátá. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ bó ti ń dásẹ̀ wọ Amẹ́ríkà ni wọ́n ra kó, wọ́n sì ti gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ ààyè tí wọ́n ń sáré fọ̀daràn tí wọ́n bá mú ní pápákọ̀ òfurufú sí. Láti ibẹ̀ sì ni wọ́n ti taari ẹ̀ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kó tó di pé wọ́n gbé ìdílé ẹjọ́ tí ilé ẹjọ́ sì fàṣẹ sí kí wọ́n tì í mọ́lé kí àwọn FBI sì bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lórí ọ̀rọ̀ ẹ̀ lẹ́yẹ kò sọ́kà. Nígbà tó délé ẹjọ́ yìí wọ́n gba béèlì ẹ̀. Wọ́n ní bó bá ti lè rí onídùúró $20,000 wọ́n ní wọn yóò jẹ́ kó máa lọ sílé kó sì máa tilé wá jẹ́ ẹjọ́ ẹ̀. Àmọ́ wọn yóò gba pásípọ̀tù ẹ̀ tó jẹ́ ti Nàìjíríà lọ́wọ́ ẹ̀, wọn yóò sì gba pásípọ̀tù ẹ̀ tó jẹ́ ti Amẹ́ríkà náà. Èyí ni pé wọn yóò sọ ọ́ di arọ débi tí kò fi ní lè jáde kúrò lórílẹ̀‐èdè wọn títí tí wọn yóò fi ṣe ẹjọ́ náà tán pátá. Ohun tó jẹ́ kí ọba náà wà níbẹ̀ títí rèé. Nígbà tí wọn kò sì rí i mọ́ ní Ìpètùmọdù ni wọ́n bẹ̀rẹ̀ sí wá ọba wọn. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí kò sí ohun tó tún kù mọ́ ju kí wọ́n ṣèdájọ́ iye ọjọ́ tàbí oṣù tàbí ọdún tí Apẹ̀tù yóò tún lò lọ́gbà ẹ̀wọ̀n lọ. Ó ṣeé ṣe kó jẹ́ pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ yìí ẹ̀wọ̀n náà lè má tó kinní kan mọ́. Àmọ́ ìgbẹ́ kínkín létí àwo gbẹ̀gìrì ni, bí ojú bá kúrò níbẹ̀ ọkàn kò ní kúrò níbẹ̀. Kò sì sí bí ẹ̀wọ̀n ti lè kéré tó, ẹ̀wọ̀n lẹ̀wọ̀n yóò máa jẹ́. Bẹ́ẹ̀ ni pé kábíyèsí ṣẹ̀wọ̀n kì í ṣèròyìn tí yóò pamọ́ fẹ́nìkan, ìròyìn títí ayé ni. Fún ẹni tó bá gbàgbé, àsìkò tí àjàkálẹ̀ àrùn COVID gba gbogbo ayé kan ni ọba Olóyèdé ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n torí ẹ̀ mú fún yìí. Nítorí nígbà náà ló bẹ̀rẹ̀ sí lu àwọn òyìnbó Amẹ́ríkà yìí ní jìbìtì tó sì ń jí owó wọn kó. Ohun tó ṣe ni pé nígbà tó gbọ́ pé ìjọba Amẹ́ríkà fẹ́ máa fi owó ran àwọn èèyàn wọn lọ́wọ́, pé àwọn tí wọ́n bá ní ilé iṣẹ́ làwọn yóò máa sanwó fún, tí wọ́n yóò lè máa sanwó náà fún àwọn òṣìṣẹ́ wọn, tí ìyà àti ìṣẹ́ tí COVID mú dání kò ṣe ní lu àwọn ọmọ Amẹ́ríkà pa. Apẹ̀tù sáré lọ dá àwọn ilé iṣẹ́ kan sílẹ̀, ó sì kọ orúkọ àwọn òṣìṣẹ́ rẹpẹtẹ jọ, ó fi ránṣẹ́ sí ìjọba Amẹ́ríkà, làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí sanwó COVID fún un. Àmọ́ gbogbo owó tí wọ́n ń san fún Apẹ̀tù yìí apò ẹ̀ ló ń balẹ̀ sí, nítorí kì í ṣe pé ọba náà gba àwọn òṣìṣẹ́ kan, ó kàn kọ oríṣiríṣi orúkọ jọ ni. Àwọn orúkọ náà ló sì fi ń gba owó tó ń gbà, bó sì ti ń gba owó ló ń ṣe àwọn nǹkan mèremère lóríṣiríṣi, pàápàá láti fi hàn àwọn aráàlú ẹ̀ pé ọba olówó lòun, nítorí kò tí ì pẹ́ tó jọba rárá tí kinní ọ̀hún fi dé. Apẹ̀tù yìí kò tún dúró síbẹ̀, ohun tó sì bí àwọn òyìnbó nínú sí i gan nìyẹn. Nígbà tí òun ti ṣe kinní náà tó ti jẹ lọ, ìyẹn tó ti rí àwọn òyìnbó bò mọ́lẹ̀ tó sì ń gba owó wọn, níṣe ló tún dá kinní náà lójú fáwọn ọ̀rẹ́ ẹ̀ tó sì fi hàn wọ́n pé òun ti rí ibi tí ilẹ̀ ti lójú níbìkan. Bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ti rí làwọn náà sáré tọ̀ ọ́. Pàápàá ọ̀rẹ́ ẹ̀ kan tóun ní ṣọ́ọ̀ṣì, Pásítọ̀ Edward Olúwasanmi, lòun náà bá fi agbádá Ọlọ́run tó kóró la lu jìbìtì. Ó ní òun náà gbọ́dọ̀ jẹ nínú kinní yìí kí wọ́n já òun náà sí. Lòun náà bá dá iléeṣẹ́ sílẹ̀, ó ní kí ọba Apẹ̀tùmọdù bá òun ṣe gbogbo ìwé tó yẹ. Kábíyèsí ló sì ṣe ọ̀nà iléeṣẹ́ fún pásítọ̀ yìí àti àwọn ọ̀rẹ́ wọn míì tó bá ti fẹ́ fi COVID jẹun. Àwọn pàápàá kò mọ̀ pé ohun tí tán ni eégún ọdún o, ọmọ aláàgbà yóò padà wá ràkàrà jẹ̀kọ. Nígbà tí COVID lọ, tí ìjọba Amẹ́ríkà bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò iye owó tí wọ́n ná àti àwọn tí wọ́n ná owó ọ̀hún fún, níbẹ̀ ni wọ́n ti rí i pé àwọn kan wà tó jẹ́ wọ́n kàn gbá àwọn lásán ni, wọn kò lóṣìṣẹ́, wọn ò sì ní iléeṣẹ́ gidi kan, ayédèrú ni wọ́n àti àwọn orúkọ tí wọ́n kó jọ. Níbi tí wọ́n ti ń túdì wọn wò yìí ni wọ́n ti kan ọba Ìpètùmọdù. Ó sì ṣòro díẹ̀ kí wọ́n tó mọ̀ pé ọba ni Olóyèdé ń ṣe, nítorí àwọn náà nígbàgbọ́ pé ọba kan kò gbọdọ̀ sí níbi tí wọ́n ti ń lu jìbìtì ká má tí ìwà sọ pé òun gan ni yóò jẹ́ aṣáájú wọn.
àmọ́ nígbà tí wọ́n rí i pé Olóyèdé oníjìbìtì náà ni Olóyèdé ọba, ìyanu dàpọ̀ mọ́ ìjọnilójú, ohun tí wọ́n rí jọ wọ́n lójú gan-an. Níbi tí ọ̀rọ̀ wà báyìí, kìnìún ọ̀hún ti kúrò ní májèá gbọ́. Irú ìdájọ́ ẹ̀wọ̀n tí wọn yóò dá fún kábíyèsí lókù tí wọ́n ń retí. Ìbẹ̀rù tó tilẹ̀ tún wà níbẹ̀ ni pé nígbà tí wọ́n ti gba gbogbo ohun tí ọba yìí ní báyìí, bóyá wọn yóò dá a padà wá sílé tó bá ṣẹ̀wọ̀n ẹ̀tọ́ ni, àbí wọn yóò ní kó máa gbé Amẹ́ríkà níbẹ̀. Ìyẹn ni kò sẹ́ni tó ti mọ irú àdéhùn tí wọ́n bá ṣe. Àmọ́ wọ́n ti gba gbogbo ohun ìní kábíyèsí báyìí, wọ́n sọ apẹ̀tù sí kòròfo. Kí Ọlọ́run má jẹ́ kí a fi ọwọ́ ara wa ṣe ara wa o. Porongodo ayé kò ní lùfẹ́ nìkankan wájó. Ọláyíwọlá alága tó ti ń tẹ̀lé ọ̀rọ̀ apẹ̀tù yìí ló ṣe àgbékalẹ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.